Oga, I want ya. Abike Jagaban. Hi. Hello everyone. Abike yín tún ti jáde o. You come on like kí n fi bí tí n bá wà àwọn ọmọ ewé ni. Ẹ̀yin ọmọ ewé o, this is a live video. I'm at Stratford Centre in East London. And I'm going to be here for the next few hours. I'm just going to be touring the mall round and round. So Abike Jagaban is live in Stratford. Ẹ̀yin ọmọ ewé, it's just to usher you guys down here. I'm going to be here for a while. You like it, la treto, la fiudi, la payeje, la dayeru. CEO, àwọn olórí burúkú, àwọn tọ́gì. Elo Lagatini. Bukola Elizabeth. Ìjọba Ẹ̀yin Jesse. Abike is live in Stratford. Mojikolo outside London. So I'm going to be here for a while. Tètè bá ran àwọn ọmọ ewé wa mo fẹ́ kẹ́ tètè ẹ̀rọ dé mo wà ń bí life and direct in Stratford in like it ready kẹ́ mọ̀ pé mú ya yín yẹn ẹ náà ya yín pa ya yín ò fọ́ lójú yẹn kẹ́ wọ́n lọ di pé èmi ò sì mọ bí tẹ́ ń gbé yìí sì ń gbé ní Manchester àmọ́ mo lè present ara mi síbi tọ́wọ́ yín àti ká mi kíákíá so Stratford lélẹ̀ London ni o in outside London London life in London East London Stratford mo kọ́ kẹ́ má lọ sọ pé kò sí ń bẹ̀ o yìí sì lè sá lọ o ẹ sì tún mọ nọ́mbà mi 074 yẹn bá ń pè pé Àbíkẹ́ àti dé tán bá bí ẹrẹ yọjú o yìí tí wàá bá yín bí tẹ́ bá wà gangan so ó máa ń dábẹ́ ń gbà mí mo ti sọ fún yín tẹ́jẹ̀ yín ò bá ṣàn yẹn ní jáwọ́ nínú játijàti tẹ̀ ń ṣe yẹn life in Stratford Centre and I'm gonna be here for the next few hours so ẹ̀yin ọmọ ewé ẹ mọ̀jọ́ pé ẹ̀yin rárá ẹ gbórí jáde ẹ wá ká Àbíkẹ́ Jagaban mọ́ Stratford ẹ máa ń fọ́n bù jùbọ̀ èmi wà níbàá fún yín ìfẹ́ kúrò bí ibi tí mo wà ń sìn rè next 4-5 hours ample time fún yín láti wá ká mi mọ́ ẹ mọ̀jọ́ dọ́dọ̀ pátí o 99 Ọlọ́run ló mọ iye tó máa bá lọ́nu yín bọ̀tẹ́ ẹ lè kọ́kọ́ bẹ̀rẹ̀ láti rú bíbá yìí Àbíkẹ́ is life in Stratford ẹ mọ̀jọ́ pé mo tó ẹ o ẹ mọ̀ ní mi fi wọ̀n yín o ẹ̀yin olólùfẹ́ mi yóò dáa fún yín Olúwa ló ní glory kò sí nǹkan tó mọ̀ ṣe fún ẹ gbogbo lórí burúkú tí làtírẹ́tọ̀ ń pariwo ọpẹ́ mi pọ̀ sí ìyẹn la finish ni la empty títí ẹ ti bàjẹ́ ń tiẹ̀ là fún kì orí kọlù yá mi gbé nínú kòtò yá mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ látọ̀ náà ti rí párọ̀ ọ̀run ní ẹ ìyá mi náà àti 97 ó fẹ́ fún ẹ ní fídíò tí ẹ ti bàjẹ́ gbogbo irọ́ tẹ́lọ́pàá mú èyí ó wà wí ọmọ ọlọ́mọ she was under duress you threatened her to be calling Bukky Jesse calling Rutikechi to be apologizing so that you will not destroy her life ìjọba Ẹ̀yin ni kẹ́ máa pè é sí ìjọba Ẹ̀yin college Ẹ̀yin ọmọ òfò ó ga jù èmi kan wà bí o mo dúró mo gẹ̀gùn ìwọ là fún kì tó ló fẹ́ wà nù ẹ lé máa nà yẹ ẹ pa orí ẹ ló ti ìyá ẹ ni máa nà pa ṣó ti yẹ mo retí ìyàwó gadget come down to London èrò tí wàá bá rẹ wí kò ní dá fún yín. ẹ má jẹ́ kó bá rẹ̀ wẹ́ ẹ má jẹ́ kó jẹ àwọn tíìmù mi wọ́n pọ̀ bàjẹ́ yé ewé mi rí ẹ pẹ̀lú èrò rẹpẹtẹ báyìí rí ilé ayé àmọ́ these are my team that you threaten to kill you threaten to pour acid you threaten to come after burn down their houses we are fully here full house burúkú la wà lé o ìṣẹ̀ṣẹ̀ mọ́ jáde o àwọn tèmi wà ń bíbà yìí ẹ̀rọ la yín jáde ẹ̀yàn ọmọ ewé yóò bá lọ sórí ọbẹ̀ ni àwọn ọlọ́pàá pọ̀ so mo fẹ́ kẹ́ ṣe wọ́ọ̀sì yín ẹ ṣẹ̀wọ̀n jẹjọ lọ. so ẹjọ́ torí Ọlọ́run ẹ mọ̀ ọ̀bọ̀ ń bíbà yìí sí ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní táyé yìí ti bàjẹ́ náà yẹn ó máa loud kan náà yẹn ẹ̀jẹ̀ wọn máa bá náà lọ ni ẹ̀jẹ̀ yín máa bá náà lọ ni 999 ẹ̀jẹ̀ yín máa bá lọ ni ẹ má wulẹ̀ tìrẹ́sì ni àmọ́ irú bíbà yín sí àwa bíbà yín sí ẹ lè máa bọ̀ sí a máa pẹ́ bí o 4 hours la máa lò ní Stratford Centre ní East London ẹ jẹ́ káwọn ọmọ ewé ẹ̀rọ jáde bẹ́ẹ̀ bá ṣe pọ̀ tó ẹ wá bá wa ní Stratford èmi Àbíkẹ́ mi ò bójú mo fẹ́ kẹ́ lè mọ̀ pé sórí mo láwọn èèyàn tó fẹ́ràn mi kì í ṣe ìyá yín olórí burúkú tó máa sáfòkò èmi máa ń rìn lọ́sàn gangan mo máa ń rìn láàárọ̀ mo tún rìn lóru àná gbogbo orí Jubilee line DLR gbogbo ẹ̀ ni mo gbà Northern line pé kí n ti ẹ̀rọ ọmọ ewé kan kó ní hòóyì ṣé ìyá yín olórí burúkú láàrin ìdì ọmọ àlè játijàti kò ní sàn fún èmi ni wọ́n sọ pé wò ń ṣẹgbẹ́ tèmi olórí burúkú èmi kọjá àwọn tó ń fi kíní pálí Olúwọlé gbé mọ́ra pẹ̀lú ọjọ́ orí ẹ̀ ọmọ 1975 ní ẹ̀gàrà ni kò yí padà játijàti olórí burúkú arúgbó ọjọ́ wo bó ṣe rí olóòórùn làfíúdì làhíúdì ẹ̀rí bó ṣe rí làhíúdì ọ̀tí làbáyé jẹ́ làskátà
la fake. La gbogbo vice ilé ayé. Ìwọ bloody bully, ìwọ jókòó lórí burúkú, ìwọ sọ pé wọ́n máa sọ story ayé tèmi, ó ní story kankan sọ. Ọmọ tẹ́lọ threatening náà sí i, kí lẹ ṣe? Ẹ rí nǹkan kan gbàgbọ́ mbẹ̀, òwò gbóhùn èèyàn sórí kíní kò epo mbẹ̀ bú èjè, mu fídíò tó play lánàá kò make any sense, àwọn èèyàn wò pé kí lè tó ń play ohun èèyàn wà wí, kò tiẹ̀ make sense, kò ní kankan. Kò ní kankan bá yín ṣe, ó kàn ní òun fẹ́ kẹ́ lọ make peace, ó kọ̀ like kó máa wá ta ṣé bọ́ ṣe lé ẹ bọ́ta ní òbésèrè náà ní ò léèyàn ò lára. Ó ti ń sọ fún yín tí pápá ẹlí ó burú bá dẹ́sibè. nọ́ọ̀sì máa gábẹ́rẹ́ yé. Ẹ jẹ́ pálábà ìjà. Láfúnkì tó bá wá sí London, olórí ọmọ àlè ní ẹ̀ o. Tí ò bá wà tí gbogbo àwọn wèrè sérékodé tó ló máa kó dání àti maggot tó wà ẹ wo sísà tèmi, ẹ ṣìyà jẹ. ẹ wo beautiful dress, look at her. Ẹ wo àwọn ọmọ mi, ẹ wo gbogbo àwọn aṣọ ilé Debenhams ni ò bá fi lébẹ̀lẹ̀ hàn. ẹ ṣe màámi, wọ́n ṣe la idiot la fieldi la ọmọ ọ̀ta la olóòórùn lára oko olórí burúkú tẹ́ pé ò ní good sense of dressing ni àfi kó wá wíìgì àwọn Susan Monroe mọ́ rí olóòṣì kó gbégò sójú bíi ti rolling dollar. Ó ṣàmọ̀ wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀ pé ó dá wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀ pé ó dá àníkẹ́gun ní lẹ́yìn ẹ̀fẹ̀gún sọ́wọ́ àníkẹ́fẹ́ ní lójú ẹ̀fàtà sẹ́nu wọ́n ní ìmàdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbálújẹ́ bẹ́rù bá jọba o ènìyàn oníkù kan wàláì bẹ́ sábọ̀dù bá jọba ènìyàn oníkù kan kà á yẹ Tòkunbọ̀ àwọn ọmọ mi bá dẹ̀ sórí ìdúró wọ́n sì pọ̀ gan àwọn tó fẹ́ gbójú jáde náà àwọn tó ń gbójú jáde wà àwọn oníkúrò mi ta wà ilé ni ẹ̀yin ọmọ ewé náà tẹ́ bá wà proud pé ọmọ ewé ni yín pé alẹ́ fẹ́ kú sí ẹ fẹ́ pààyàn ẹ̀yà jáde ẹ bá wa ní Stratford lórí ibi tá a wà yìí rè ànítọ́jẹ́ ò bá ṣàn náà ọlọ́pàá náà ò ní mọ̀ pé kéèsì wà ẹ jẹ́ kẹ́jẹ́ ẹ̀yin ṣàn bẹ́ẹ̀ ṣe pé ṣoṣo yẹn mo fẹ́ kẹ́ rí ṣoṣo wà láìta Ọlọ́run ìgbà yìí lọ́la ẹ mọ̀ pé ẹsẹ̀ Kọ́lá máa ń yá Kọ́lá oní ample time láti bá wa ń bí o a máa pẹ́ ń bí dáadáa yìí ní kúrò ń bí báyìí wà lábẹ́ ni máa ṣe fídíò every 40 minutes kẹ́ lè mọ̀ pa ṣe ń bẹ ní Stratford. Ọlọ́run Elédùmarè ẹ mọ̀ pẹ́lẹ́ ẹ burú èyí tó bá máa travel wà nù yín láti Manchester náà tẹ́ bá mú fast train ẹ dé bí within the hour ẹ dé Stratford ṣáàní títí aago 5 torí àwọn òní kúrò mi bí alẹ́ òlù ń bí lé nìyí mo máa ń sọ fún yín àárọ̀ Monday kan tí máa fi ṣe ìjọba eyín college ọmọ eyín ò lẹ́bí tẹ́lẹ̀ ìgbà yìí eyín ò lẹ́bí àti olórí burúkú ọmọ ọ̀dọ̀ láti ilẹ̀ eyín ti gbé gbogbo àwọn ẹbí ẹ̀ ṣe pé àwọn olórí burúkú ọmọ ọ̀dọ̀ láti ilẹ̀ tẹ́tà bá ní ká máa bú ẹbí eyín akànṣẹ́ fọlọ́ because àwọn ẹbí ẹ̀ gan ò ṣẹ́wọ̀n àtolórí burúkú tí yẹ wọ àǹkárá yóò bá bàbá tọkiri lẹ́gbẹ̀dá tó ń lọ ra ráìsì ní kẹta ó lọ sí ó dẹ̀ ní òun wà London ìyẹn Ṣadé orí ṣítàmì ọmọ àlè ìyẹn ọlá ńkọ́ àwọn olórí burúkú ìyàn adé kò ní yẹ gbogbo yín bẹ̀ ṣe wà yẹn ibi táwa máa wà rẹ o ọ̀rọ̀ wọn ò tí tó ọ̀rọ̀ wọn ò tó ìgbà ìjẹ́ ká sí wọn lẹ̀ ibi táwa wà rẹ Sister Lynn nìyẹn. Can you see how clean and beautiful Sister Lynn is looking? She is indeed a professional. You can tell from the way she's dressing. She is so sweet, pretty, composed. Àwọn eléyìí ò ṣe bully. You guys need to stop those bully hack on social media. We are putting an end to it for real. We ain't joking here. You need to stop it. You need to desist from your evil act on social media. Any verbal abuse is equal to domestic violence. So you guys just need to stop. Àmọ́ tẹ́ bá wá sọ pé ẹ fẹ́ stop lẹ́rọ̀ ẹ bẹ́ ṣe lẹ́gẹ̀ẹ́ yín máa ṣàn yẹn náà ló ṣe máa ṣàn ìta àwọn òdúró sínú mọ́tò síbi tí gbogbo èèyàn ń gbà kọjá ní pé tó bá lè dogun kó dogun tó dé dìjà kó dìjà kẹ́gẹ́ ẹ̀ ṣàn kan rí pé àwọn Nàìjà fẹ́ bẹ̀rẹ̀ wọ́ gidi òun la ṣe wá sí níbẹ̀ ẹ̀yin ọmọ ewé mo fẹ́ kẹ́ wà proud àwọn ọkùnrin sùn lọ lẹ́gbẹ̀ẹ́ kan gbogbo wọn lọ́dún òyìn gbogbo àwọn ọmọ èjè tí wọ́n wà proud láti ṣe kí ni láti associate ara wọn pẹ̀lú Àbíkẹ́ sóyá Anduro, over 40. We are on a big rally against you guys with all evidences. Àwọn ọlọ́pàá náà wà go. So ìbúyàn o, akọ̀fẹ́ kẹ́ jáde ni. Ẹ wà proud of ìyá yín náà. Dublin ló ń gbé. Ẹ jẹ́ káwọn Dublin náà jáde kán tiẹ̀ lọ support ẹ̀. Kórìíru support káwa náà rí. You guys should share this video, save it. Post it on all your walls and we will be waiting here. We are not the bulletins, but we can sure dare them to do their worst. So you guys should carry out your threat. You promised to pour me acid. You threatened to do what to Ibayilola to kill her. You threatened to kill Sister Elini. You threatened to kill a whole lot of Omaye members. I only want to kú sára rẹ̀ ṣé Ṣadé tí ìyá ẹ̀yìn àgbẹ̀ sáré ló lágátìnì ọmọ tí ò níran tí ò lẹ́bí ìyá tí ò lẹ́bí bàbá ṣóun ló máa gbé mi Àbíkẹ́.
láyé ìyẹn wọ́n máa fi nù ní nǹkan rúbọ gbogbo nǹkan tó wà lẹ́yìn láwọn yẹn Jésè tó kọ̀ sí ẹ̀ fún ara ẹ̀ nǹkan rúbọ ó lẹ́bi ẹbí àwọn ẹbí ẹ̀dá bọ̀ àwọn ẹbí ẹ̀gbọ́n ò bá ṣe ó ti jẹ́ ju ẹbí ẹ̀ ọmọ tó ń bú ẹbí tó ń bá yẹ ẹbí jẹ́ lórí social media ìyẹn ló wọ́n sì dúró sí ẹ pé ìwọ ló lẹ́bí ó mú ẹbí òfin wọn nulẹ̀ ńlẹ̀ pálapàla Kúnlé o nídìí láti get in contact pẹ̀lú mi wà láì get in contact with me ọmọ ayélèmí àbíkẹ́ mi ò ń jí sòrò àti wà live in Stratford so you can join me I'm gonna be here for a very long time. ẹ máa rí ibi tó ti náà lánàá sáré ẹ fi kòbókò lẹ ibi tí máa wo gbogbo àwọn ọmọ mi wò wọ́n pọ̀ dànù wọ́n sùn lónìí ṣẹ́rí go ṣẹ́rí everybody wọ́n jókòó wọ́n dúró dè yín dànù àwọn ọmọ mi wọ́n ti pọ̀jù àwọn ọmọ ayé tí wọ́n sọ pé Àbíkẹ́ we are proud to associate with you anytime any day àníṣe gbogbo wa we shall work in harmony in one love to pull down the away group I mean it's way too much we need to do something about it seriously so ibi tẹ́mi máa wà rè o. Thank you, Falake. Yes, sir. I am so pretty. Soda kan soda mi. Jẹ́ kó soda máa bọ̀ bí. No, jẹ́ kó dúró síbẹ̀ yẹn àwọn yẹn fẹ́ gba àwọn máa post kìíní ẹ̀ so jẹ́ káwọn yẹn wà ńbẹ̀. Àwọn tí bí náà kọ́ wà bí ṣé wa sister mi ẹ káàbọ̀ ẹ ṣé. So anyway, Bísí Wellington ó jìnnà síbi ọmọ mi Ayọ̀lẹ́nà Máyọ̀wá onípòsí Máyọ̀wá àti Tiana. Ibi la wà Stratford life in Stratford ni ẹgbẹ́ gbogbo evidence yẹn mo ti sọ wípé àwọn òyìnbó lẹ̀ ń bá di àwọn eléyìí òṣọmọ táwọn ń ṣe olórí ibú ọmọ tí ó kàwé bíi titi yẹn ẹgbẹ́ wájú skul kọjá ẹ̀mọ yàtọ̀ tún sósì. We are no cyberbully team. We are the team that works against every form of bully on social media. We kick against every form of threat. We do not submit ourselves to any form of bully out there. So come on. Stop stealing my project. I started it. Is what I am working against. Bullying. It's Abike Jagaban's trademark my project. Okay? I've always told you to leave and let others leave. Stop threatening people on social media. Stop using people's health condition to stigmatize them. Stop traumatizing the weak ones. You need to stop oppressing people. Esabod tokumba shabi o mabodeni. La funki titi eti baje wo ni kokomono. To bá gbọ́ la finish la empty. La finish ni wo wà. Ìwọ kan wá tàṣe ni gbogbo ètò ló ń gbóhùn olóhùn tó ló ń gbójú àwọn èèyàn jáde torí kan máa sọ̀rọ̀ ó rọ́rọ̀ sọ wàhálà bí ìyá mi bá ṣe kínní ìyá mi ti sùn retí pé ìdọ́ǹtè kò lè rí ẹ bá sọ̀rọ̀ ìyá mi náà ti 97 torí pé ò lè rí fídíò ẹ̀ torí ó nà ìyá ẹ ni Làfúnkẹ́ ó nà ìyá ẹ kúrò l'Amẹ́ríkà ìwọ ọmọ tó nà ìyá ẹ kúrò l'Amẹ́ríkà physically you beat up your mom Kábíyèsí is a witness pé ó nà ìyá ẹ ni ṣé irú ẹ ló fẹ́ lóòótọ́ kan tó fẹ́ sọ lẹ́nu ọ lọ sọ pé tèmi bá tún bọ́ta ìwà gbé fídíò kò ní yẹ ẹ̀ràn ẹ kò ní yẹ ìyá Lásàrò kò ní yẹ bàbá Lásàrò pàápàá tí ò bá gbé fídíò jáde. No, parọ́ ni because kò sẹ́ni tí ó mọ̀ pọ̀ mọ́ lórí burúkú ẹni tó parọ́ mọ́ bàbá ọmọ ẹ̀ tó ní bàbá ọmọ ẹ̀ pààyàn pé Kábíyèsí pààyàn ẹ̀jẹ̀ wà lọ́wọ́ Kábíyèsí ìwọ́n tó lè lọ ṣe fídíò pé ẹ̀yin ọ̀dọ́ ọ̀lú ẹ̀yin tèmi ẹ̀ ṣáàmù mo sì máa ṣe fídíò lórí ọ̀rọ̀ ẹ̀ eléyìí is just preamble mi ì tí ṣe fídíò rárá mo sì ń bọ̀ gidi gan lórí ọ̀rọ̀ Làfúnkẹ́ máa jókòó tì ní èmi ò rán pátí rọra wà lórí ọwọ́ ẹ̀dùn kémi kọ́kọ́ parí fídíò mi máa jókòó tì gbogbo àwọn ọmọ mi máa pè wọlé wọn Up AJ team. Forward ever, backward never. Wọ́n dé fún màmá, ó yá, ọwọ́ méjì lókè fún màmá yìí, ọwọ́ méjì lókè fún yàrá ìjà wọn. Ẹ ṣáàrí òrójú mi ni. Àníkẹ́ ọkọ̀ àṣàrí Yewé. Onídàá fún Yewé òfò ni Yewé máa ṣe olórí burúkú aláwòkù. Ṣorójú ọmọ mi. Ó máa rò pé bóyá ọmọ ìṣẹ̀ṣẹ̀ pé 30 ni. Aṣọ tó mú àlè wọ́n sọ pé mi àbúrò wọ kò ní yẹ ìwọ tẹ́pọ̀ wọ́n ló kéré jù olórí burúkú ààrẹ gbàfúgbàfú yẹn ìwọ tó dùn tó ta ọmọ yọdún ṣáàmọ́ àwọn ọmọ mi gbogbo wọn dúró panu McDonald's ṣẹ́rí gbogbo àwọn ọmọ mi stop láti máa blog jẹ́ kí àwọn tó dúró ṣẹ́rí gbogbo àwọn èèyàn tó dúró gẹ́gẹ́gẹ́gẹ́ torí yín ni o everybody torí yín ni everybody dúró gẹ́gẹ́gẹ́gẹ́ èrò ti pọ̀ jù. ayé yín ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ni o. ti gba ẹ̀rẹ́ ọmọ tó clean Láfíúdì òwò mi ayé òjà pé ọmọ ìṣó làjídé ìwé ni báwo lọmọ Àbíkẹ́ ìṣe wá fáìn báyìí mi kì í bú nǹkan púpọ̀ sójú orójú mi pé Àbíkẹ́ ò pretty ọmọ tó bẹ́ẹ̀ ìsínṣẹ́ ló pẹ́ sọ lórí burúkú ẹlẹ́gbà Sáúdí ní mú kó tó fáìn má ṣàǹfààní olóòṣì ọmọ àlè ṣáàgìlégbò agbórajẹ̀bi Ọlọ́run ọba ó rí bó ṣe rí wà tánà Máyọ̀wá kílẹ̀ fi yàtọ̀ ó ti bó gbogbo ilé ayé rẹ̀ tó ẹsẹ̀ yìí nìkan ló takú lólóhùn lágídí lólóhùn òní bó torí kó ti ń jẹra irọ́ ìjọba eyín
Ìjọba Eyín College. Yeah, that's Yeye Dupsy over there. Yeye Dupsy, somebody saying hello to you. All of them are here standing, but I don't want all of them coming out on my video. So we are full house. We're going to be coming out soon. We're going on a rally. Esabod, you are in trouble. Seriously, me, any problem, but you are in trouble. Seriously, enough of your bullying, of your threatening people on social media. Enough of those libeling. I'm not going to leave you. Ikú lẹ fẹ́ bí yóò bá kú lójú ọlọ́pàá náà sọ ọlọ́pàá ò ní dìde ṣe nǹkan tó yẹ kán ṣe sọ àwọn ọmọ ẹni tó máa wá kúkú yẹn òun làwa ń dúró de ṣe rọ́ǹdì náà yẹn jẹ́ yín aṣọ yẹn ti ṣọ́ọ̀jù olórí burúkú má ṣàǹfààní tí gbogbo nǹkan tó wà nínú ayé ẹ̀ tó máa dòkú tó pè sórí iṣu Làfúnkì lánàá ó lò sí olóhùn asín má ṣàǹfààní tí nǹkan kò ṣẹlẹ̀ fún ní ayé ẹ̀ tó ní tóun bá mọ kò ní yẹ yín kò ní dáa fún Jíbìkẹ́ bá Sìrátà ní òfò ní Jíbìkẹ́ máa ṣe kò ní láyọ̀ gbogbo ọjọ́ ayé ẹ̀ èmi ò ràn Jíbìkẹ́ mi ò ràn yà yín kí ló kàn mí ọ̀rẹ́ ẹ̀ kó wá apologize táwọn apologize fọ́ rẹ̀ mi ò apologize sorry and I've always said this because èmi ò ṣe ọ̀rẹ́ òfò ní ọ̀rẹ́ yẹn máa ṣe kò ní yẹ ìyá àmàlù òfò ní ìyá àmàlù máa ṣe kò ní yẹ Sáúlà ọkọ ẹ̀ òfò ní Sáúlà náà máa jọ ṣe papọ̀ kò ní yẹ Sáúlà Ọlárìbígbé bó mo ti mọ̀ ya yín rí kò ní yẹ yín Eyín ṣèjọba Eyín mò ń bá yín kí sísá mi òun náà ń gbọ́ olórí burúkú ọmọ tí nǹkan kò rí sọ kí ni gbogbo játijàti tẹ̀ ń ṣe lórí iṣẹ́ òyìn òòrè yàn lò Làfúnkì wa lọ máa pick on innocent people tí wọ́n rán ẹ̀ṣẹ́ wa máa gbé fọ́tò wọn alátàchẹ́ ní ẹbó ṣe lọ sọ́dọ̀ Òbésèré ní ẹ̀ tó Òbésèrè lé ẹ jáde tọ́ni ò lè wọlé àfi tí àyín bá sọ 1000 kábíyèsí ló ní wọn òbí yín rekẹ́ wọlé lọ́yálìsì kábíyèsí ló Òbésèrè ẹ̀ lè wọlé bó ṣe máa ṣàtàchẹ́ náà ní ẹni tí ò yẹ kó lọ súnmọ́ wà lọ máa súnmọ́ wọn just because she wanted to spite me ọkàn yẹ ìyá rẹ̀ ní oúnjẹ ní ẹ̀tẹ́ ní àbùkù sí káàkiri gbogbo àgbáyé ìwọ yìí kan náà ló lọ gbé fọ́tò Saudi ògbé fọ́tò rẹ̀ mi ṣáńtà olóò máa gbé wá sórí iṣu àwọn yẹn yà lọ debunk statement ẹ̀ pé màmá ẹ lọ fà á wálẹ̀ má wọ wá wọnú shit tó ń ṣe same thing ó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú Òbésèrè ló ní kó lọ gbé fọ́tò òun wálẹ̀ olórí burúkú òun ò bá yín ní problem ẹ lọ já wálẹ̀ ta ló bẹ́ẹ̀ ní contract ẹ má fà àwọn wọnú trouble tẹjọ́ ń kó sí káàkiri báyìí brother mi fẹ́ show yín àmọ́ the live chat we'll talk later irọ́ jẹ́ káwọn yẹn máa lọ́n tí wọ́n bẹ́ẹ̀ yẹn sórí èrò ti pọ̀ jù tí wọ́n dúró dè yín ní èní yìí 4 hours tí mo fẹ́ lọ èmi ò like ìtírẹ́tì mo rọ́ gbogbo àwọn ọmọ mi àwọn ọmọ ayé mo níbi tá a máa wà rẹ̀ wọ bíi 6 o'clock èmi fẹ́ kẹ́yìn ọmọ ewé náà kẹ́ gbójú yín jáde torí tí a bá Làfúnkì ẹ̀gbọ́n ẹ̀ Sunday tó fẹ́ tó jẹ́ àrọ̀ lẹ́kọ̀ọ́ ó sì dúró tó ń tọrọ owó ṣe Sunday àrọ̀ tó wà lẹ́kọ̀ọ́ Sunday ọ̀nẹ́ tètè lọ fún lówó ó sì ń tọrọ owó raise owó fún ó nà yẹ l'Amẹ́ríkà Làfúnkì ó nà yẹ bàjẹ́ kábíyèsí kan fún àwọn ẹgbẹ́ ó nà yẹ olórí burúkú òun máa ná ebóni òun máa ná kinní kan ọmú àwọn gidi mo bí mi ìbímọ ẹ wo sister mi pretty ẹ wo shape 50 plus wo ẹ wo nọsẹrin nọsẹrin mo lẹ́ka tí gbé mi bàjẹ́ ọlọ́mù wo wẹ́sẹ̀ tó mọ́ wo àwọn eléyìí ò ń ṣe Yokozuna àbí títì ẹ onídọ̀tí ìwọ tẹ́pọ̀ àwọn èjè lọ ń lé eléré kó tó lọ máa change wardrobe padà fún kíkó oṣù ọmọ tó wá sí London tó kó sí ìṣẹ́ẹ̀bù onípàtà Monrovia oníṣòkò tó fún rọ́bà olórí burúkú má ṣàǹfààní kò ní yẹ Làfúnkì ṣọ́dọ̀ àwọn ọmọ mi wọ́n wà proud láti associate pẹ̀lú mi èrò pọ̀ rẹpẹtẹ òta ló fẹ́ so mọ́ yàyí ìyèwé ó mà ṣe o àwọn èèyàn ló ń pè wá látẹ̀kọ́ yìí wọ́n ní Sunday àtìyàwó ẹ̀ wọ́n ní Sunday ẹ̀gbọ́n àtìyàwó ẹ̀ nù chọ́ọ̀chì náà sùn sí ó mà ṣe o ní Kòròdú àbí. àbúrò dẹ̀ lọ ṣe patí fún ìyèwé l'Amẹ́ríkà abájọ àwọn ọ̀run ẹ̀ ń jẹ̀yà lẹ́kọ̀ọ́ àwọn ọ̀run Làfúnkì ṣùgbọ́n àkọ́tọ́ ló ṣẹlẹ̀ sẹ́gbọ́n ẹ̀ Sunday àtìyàwó ẹ̀ wọ́n sùn chọ́ọ̀chì olórí burúkú. Did you hear that? Ṣọ́ngbá Àbíkẹ́ ta ló sọ ẹni kó já mi sí tán orí ẹ pé ọmọ mi ókè ṣé Sunday ẹ̀gbọ́n ẹ̀ yẹn mo ti mọ̀ báyìí já mi tán mo ti mọ̀ ẹni tó ń sọ kí ló ṣe mo fẹ́ dóhùn ẹ̀mọ̀ pa ní gbàgbé ọmọ mi a máa dáwó fún Sunday o ẹ̀yin ọmọ èjè Sunday ọ̀nẹ́ ẹ̀gbọ́n Làfúnkì ó nídìí ẹ̀ fún yín o ọlọ́ Adéfẹ́mi tó nímọ̀ ìpàdé Akíbáyọ̀ wà gbà yé èrò ti pọ̀ jù lẹ́yìn Àbíkẹ́ bọ́n bá bí yín rẹ̀ yẹn tó jáde báyìí kẹ́lẹ́ wá fún rálì bá ṣe wà yín bí sẹ́rán àwọn ọmọjà mọ́ yẹn wá kán gbá sídìí kan gbogbo ẹ̀wẹ́ jẹ́ ká bẹ̀rẹ̀ jà yẹn bí lójú àwọn ọlọ́pàá kí gbogbo ẹ̀ dàrú kẹ́mi yín bọ́ àní kúrò bí o wàhálà Jésù ń gbọ́ ó mọ kankan irọ́ a máa ṣe fún one time wọ́n lè lọ sọ pé àwọn dé tán lásà lọ àwọn tá ní kúrò bíbà 6 hours nìyí. àwọn báwo báyìí bá ń gbé fún sisterline ẹ̀gbọ́n yẹn dúró síbẹ̀ yẹn iye ewé náà àwọn ọmọ ẹ̀ jáde tájà wọn kì í ó ti ń dọ́gbọ́n sọ fún wọn lánàá kó jà mọ́ òun láti jà ìyá ewé yes
òun láti jà bully ni you are identified bully. Àwọn United States of American government àwọn immigration gbogbo wọn identify as bully pé Esabod Tokunbo Asabi you are a bully lórí social media. Àwọn ọmọ mi kún bíbá yìí òun láti stop. I'm not going to stop. I'm not going to relent until I bring you down. You need to stop it. You need to desist from evil acts. You need to stop blackmailing people. You need to stop threatening people on social media. Sori ẹ̀yin tí ẹ ayé yẹn ti bàjẹ́ ìjọba ẹ̀yin ìwọ ò lẹ́bi ò lára tó fẹ́ gbèjẹ́ ṣáwọn ẹbí ẹ̀ tó ti finish ìyẹ́ Adédayọ̀ story ẹ̀ ó wà ń ta rẹpẹtẹ bí ìfẹ́ bu ni wàláì ṣọ́ọ̀kẹ́ mi lẹ́ẹ̀kì máa dédé pìkàn nìyàn sórí bẹ́ẹ̀ nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ń pa mi bẹ́ẹ̀ bá lọ ń sọ ẹ̀mọ̀ kí nǹkan máa fi Obodunbe orí ẹ̀ kó tó rántí ohun mi ò ṣe wàá gba iye ọmọ mi wàá ṣeré bí ni ọmọ yẹn olórí burúkú ọmọ òfò játijàti adága ọmọ anybody ibi táwa yìí ní ènìyàn ọwọ́ ọlọ́pàá gan máa bọ́ ọmọ tọ́lọ́pàá bá ti rí kéèsì wọn ní dìde ni nǹkan tá a ṣe dúró gangan nìyẹn tó ní mo fẹ́ kẹ́ jáde tẹ́ ẹ̀ bá jáde kẹ́jẹ́ yín ṣàn láti rú ènìyàn ọlọ́pàá náà ò ní mọ̀ pé kéèsì wà so torí ẹ̀ gangan làwa ṣe wá bíbá yìí a fẹ́ fún yín ní táìmù ni wákàtí 5 ni Stratford Center ẹ má lọ sí Westfield o Old Stratford Shopping Mall. Aláàánú là wá ní slang yẹn o aláàánú là wá báyìí lọ máa ń gbé gbàdúrà dúró gbàdúrà aláàánú là wá Láfúnkì adáwó fẹ́gbọ́n ẹ̀ fún Sunday ọ̀nẹ́ ṣùgbọ́n adáwó fẹ́gbọ́n ẹ̀ charity là wá ṣe yálà ẹ bá mi sẹ́ni gbogbo fọ́tò Sunday ọ̀nẹ́ jáde ẹ sẹ́ni fọ́tò Sunday ọ̀nẹ́ a rí pé ò lè help ẹ̀ ó nà yẹ kúrò l'Amẹ́ríkà ni a rí pé ò lè help ẹ̀ òun àti ìyàwó ẹ̀ ẹ̀rẹ́kẹ̀yẹ ẹ̀rẹ́sẹ̀ yẹ romantism gbogbo ẹ̀ aṣáájú yẹ ẹ̀kọ́ fi yẹ ẹ̀ lẹ̀ ìyá òfẹ́ lọ sí Amẹ́ríkà mọ́ ó nà yẹ kúrò l'Amẹ́ríkà ni ìnàkúnà ló nà yẹ kúrò l'Amẹ́ríkà ẹgbẹ́ ẹ̀ máa help a máa dáwó fún wọ́n ní torí pé ìyá ẹ̀ bá wípé ó wà nílé ọkọ kan ó lọ gbóyún fún àlè fún kábíyèsí kò lè sọ fún kábíyèsí pé òun ò tí kọ ọkọ Fisáyọ̀ yẹn lẹ̀ ìyá ẹ̀ wá bá wípé kí ló dé tó fẹ́ mú ègún tó fẹ́ mú èpè tó fẹ́ mú wá gbogbo àwọn ọlọ́pàá wa ni wọ́n wà tàlá tẹ́lẹ̀ ṣẹ́ rí wọn wà níbí ojú wọn láti má bẹ̀rẹ̀ ìjà yìí àwọn ọlọ́pàá go ò lè lọ bó ṣe wà yẹn ojú wọn níjà yìí ti máa mẹ́sìn mo sọ fún wọn èmi ti sọ fún wọn lẹ̀ pé àwọn èèyàn fẹ́ kú lè ní sí Stratford so àwa ń dúró ní kúrò mi bẹ́ẹ̀ bá wa o mo confam mo sọ fún ibọn mọ̀tá ṣe máa ń jà gangan délé wàá disclose location everybody àwa tàlá ẹ gbọ́ bẹ̀wọ̀ ẹ gbá sídìí yẹn káwọn ọmọjà wọn yín wá ẹ jẹ́ gbogbo wa wà mí bá ẹ sanwó fún wọn 5 hours ample time tẹ́ẹ̀bà wá wá mo wá lè kúrò ṣàpò bá tún wá díjọ́ mi sí ẹ jẹ́ ká dúró dé wọn. wọ́n parọ́ ṣé ìyẹ̀wò fẹ́ sọ pé òun láwọn ọmọ lákìlì mi ó fẹ́ lóun láwọn ẹgbẹ́ ní Stratford bí ni ó fẹ́ lóun láwọn èèyàn ní Upton Park. ẹ̀yin ọmọ ewé ẹ jáde ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ẹ máa jáde bọ̀ mo ń dúró dè yín ní gidigidi gan. Vini ti pledge $100 fún Sunday ọ̀nẹ́. Oh, thank you Vini, I love you, thank you. Keep pledging for Sunday ọ̀nẹ́ ìyá ń jẹ́ lẹ́kọ̀ọ́. Let donations keep coming in. Yeah, you need to donate for coming in. Ayé ẹ̀ ti bàjẹ́ pátápátá sẹ́kọ̀ọ́. Let donations keep coming in. Let's help him. Ìyá máa ń jẹ ìyá yẹn rí gbogbo ara ìyá yẹn bó ṣe wú ní ẹ̀rẹ́kẹ́ yìí. Ó tó ń jágbàlagbà ni aláti wá nǹkan kan ṣe fún ìyá ẹ̀ aláti wá nǹkan kan ṣe fún Tòkunbọ̀ náà. Orí Àbíkẹ́ inú Àbíkẹ́ ò ń bí yín kẹ́kọ̀ọ́ máa wò pé báwo lọmọ ṣe fáìn báyìí. Ọmọ tó le ọmọ tó le ó le jù yín lọ dáadáa. She's a champion ní gbogbo ọ̀nà mo dúdú ìmarabo wọn kọ lọ ní ẹ̀rídélẹ̀ olú ọmọ àtúrálẹ̀ ẹlẹ́flatọ̀ mi ò ṣe olóbòrò piano tó fowó wọ mọ́tò láti odidi London tó lọ dóko ní India tí okó yẹn tún wá fọ lẹ́nu ó fọ àbúrò ẹ̀ lẹ́nu ó tún gbá ìyá ẹ̀ náà lẹ́nu ọmọ tó fi ìyá ẹ̀ tó fi wọ́lẹ̀ lọ́wọ́ boyfriend tí ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní orí social media ó yẹ kí ojú tì ní ọ̀tọ̀ ní kádókó tó yẹ ni ọ̀tọ̀ ní kádókó ranù ọ̀tọ̀ ní kádókó tó máa sọ ẹbí lórúkọ okó tó máa bá yé ayé àwọn àgbáyé ọmọ mi kan Dúbì Olúgbòde Aládé has pledged £50 wàá gbá yìí for Sunday ọ̀nẹ́. University is loading. For Sunday ọ̀nẹ́ because ìyá ń jẹ bọ̀bọ̀ yìí wọ́n nínú ṣọ́ọ̀ṣì lóṣù àbúrò ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ó lóun spite àwọn èèyàn lórí social media ó lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún ìyẹ̀wé l'Amẹ́ríkà ìyẹ̀wé olórí burúkú tẹ́pọ̀ òun ló máa pa gbogbo wọn máa fún yín sẹ́wọ̀n àbáyé yín jẹ́ tán ayé yín ò ní ní rẹ́mẹ́kì. story yín lòdù nínú dáárì ìyẹ̀wé inú dáyárì ìyẹ̀wé oníyẹ̀wé máa fi jẹun náà bó ṣe wà yẹn. ó ń tó àṣírí tó ní kí ìyẹ̀wé má ṣàn jọ sí bóun náà ti gbé wà láti sọ yìí. àbí ìyẹ̀wé ò lè máa ní ọkọ kan lè fi sáyọ̀ ó lọ gbé oyún kábíyèsí kò sọ fún kábíyèsí gan aṣọ tó níwọ̀ legal life olórí burúkú ẹni tó bá ti rí fọ́tò tó pọ́sì pa kábíyèsí wọn á ní pé inú kábíyèsí ó dùn gbogbo nínú limousine bàbá ní bàbá ó kákò ní ó ń ronú ní because ó ti gbọ́ gbogbo sórí yẹn látẹnu àwọn ọ̀rẹ́ gan ti finish pé kábíyèsí àánú yín máa ṣe wá o ẹ wọ ọmọ ìbò ṣe finish wọ́n ṣe wá yapa tó ní àwọn obìnrin tó fi ń ṣépè fún obìnrin. àwọn kinní náà ti dé àwọn náà dé lọ́nkàn yẹn nìkan dúró. ẹ gba ìyá àwọn ọmọ mi bó bá ṣe ń dé wọ́n ń dé pẹ̀lú bínú Stratford kún yaya lẹ́nìí
kò ní da fẹ́ anybody wo ọlọ́pàá gan owó ẹ̀ máa bọ́ ní èní yìí èmi mo sọ bẹ́ẹ̀ fún yín mi ò ní kúrò bíbá mo fẹ́ ká débí náà ní ká tó sọ fún yín pé yọ̀rọ̀ jẹ́ káwọn èèyàn dúró síbẹ̀ mi ìfẹ́ kọ́ bá wọn jẹ́ kán dé but everybody kú àtàlà ẹ̀yin ọmọ ewé ó yá declare yín ẹ̀yin náà ẹ jáde ẹ wá represent ìyá yín pókè kan tí ìyá yín ṣe é da ẹ wá represent wọn ẹ máa bọ̀ ní Stratford ẹ jẹ́ kájọ fèsì ara wa kọ́lọ́pàá kó everybody ẹ wà àtàlà ẹ̀yin ọmọ ewé ó yẹ kẹ́ ti máa dé sí láti bàtà tí ń ṣe fídíò yìí láti ẹ̀kan ẹ wà àtàlà láti ti má kúrò lórí bíbà màá tún fò síbò mi màá tún ṣe fídíò mi you all need to come in here now this is the time to prove your case ẹ wá tẹ́ndà case yín fọlọ́pàá pé yes ẹ kì í ṣe bully ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣí gbogbo nǹkan tẹ́ máa ń ṣe kẹwàá òbí tí ìyá yín máa land síbẹ̀ yìí wọ́n ń sí ẹ̀wọ̀n ìyá yín lọ́wọ́ náà kò sígbà tí ò ní sún bẹ̀ ìyá yín á pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ gbogbo ẹ̀yin olórí burúkú irú Bukky Jesse tó lọ fọ́ mọ́tò polodi tó ráwọn olè pé kán lọ kó lè bí Bọ́lá Ṣòdé lọ́jọ́ sí gbogbo èèyàn tó bá ti bẹ̀ ẹ̀jà ló máa ní pé kán lọ àtàkì wọn fisikálì ìyẹn máa bàjẹ́ tán ni àwọn ẹbí ẹ̀ ò dẹ̀ ní ṣàánú ẹ̀ Bukky Jesse torí pé ò ṣàánú ẹbí ọmọ ọ̀ràn kírun olórí burúkú ọmọ òfò èpè tó ń dààmú ìdílé Jesse òun ni ẹ ìgbà yìí lọ lóò ní lọ pàtì bo mi ní lọ síbo mi ní lọ síbo ó máa ṣọ́kù ni àbólórí burúkú ni yín àǹtí Esther ẹja wèrè ni. má jẹ́ kó tí kú bẹ́ẹ̀ ni kò yẹ. ẹja respect wọn ẹja respect wọn ká wá kó bò wọn. Esther ọ̀nẹ́ àbí àǹtí Esther lálágùn àǹtí Abọ́dẹrìn. àkòníyẹ ìyá Abọ́dẹrìn òfò ní Abọ́dẹrìn máa ṣe ń ti Àṣàbí ló ń sọ yẹn olórí burúkú inú ilẹ̀ ọmọ ọ̀dọ̀ játijàtọ ọmọ ọ̀nà kírun ọmọ ní Miss Road visa Miss Road ẹrú èmi Àbíkẹ́ kò níyẹ ìyá ẹ̀ tó kún bọ̀. èmi Àbíkẹ́ gbogbo ẹnu òṣì. ìgbà ẹrú ẹ ò gbọ́dọ̀ bà mí. ó gbọ́dọ̀ lọ pàtì yẹn. ó ní lọ́bọ̀. ẹ ń ṣí eré àǹtí Esther Àṣàbí. máa wò ó. anyway o everybody ti wà tà láti bíbá ibi táwa máa jókòó sí lélẹ̀ àti kó ṣíyàwó gbogbo bíi Starbucks kẹ má lọ lẹ́ẹ̀rí wa mo fún yín ní kinní landmark tẹ́lẹ̀ fi tírèsì mi tó ẹ ti rí ẹ má lẹ́ẹ̀ mọ bí o torí ẹ paṣẹ́gẹ̀ rọ kò ṣe pé má débi sẹ̀ sọ pé ó ti sá lọ kó tó dé bíbá yìí o lọ sáwọn yẹn náà ẹ jẹ́ pé wọ́n dúró dè mí. àwọn èrò kan àwọn ọmọ èjè bínú wọn yapa síta láàárọ̀ yìí àwọn bíi 40 ẹjọ́ bá ṣe tó bíi 40 yẹn jẹ́ ká rí àwọn ọmọ ewé náà bíi 10 ọmọ ewé bíi 10 ẹ mú ìwé yín dání dáadáa wọn pé ẹ̀yin máa ń ní ìwé yín onírẹ̀dì pupa pálí pupa ẹgbẹ́ dání ẹgbẹ́ jáde ẹ kó gbogbo wọn kọ́ máa bọ̀ ẹ gbógun ẹ gbásídẹ̀ ẹgbẹ́ ògbógun tẹ́lẹ̀ máa kó àwọn ọlọ́pàá rẹ̀ ó yá ẹ jẹ́ kó gbó wá bẹ̀rẹ̀ wọ́n máa jẹ kòbókò ọmọ mu sí olóòṣà èyí tó gbé wú jẹ ìbí tó ń jẹyàn wọn ní wọn kì í yiri ẹ ẹni bá yiri ẹ á bá lọ ẹ tì wọ́n sí kànga gbáyé ọmọ mi ẹnu wọn lóru kàkà yan ahọ́n wọn yọ. èrò ti pọ̀ jù àwọn ọmọ náà ti dé Caribbean làwọn yẹn jẹ́ kán jókòó síbẹ̀ yẹn wọ́n rí owó nǹkan tó ń ṣẹlẹ̀ ọlọ́run ọba ẹgbà bẹ̀ pẹ̀lú bínú irọ́ ni ó ti lọ àwọn ọmọ ewé yẹn lèmi dúró dé gbá ní kúrò bí àfitánbádé o Sterling gbogbo àwọn tó jókòó síbẹ̀ ẹjẹ́ tó bá ṣe díẹ̀ máa ní kán ọ̀dà McDonald's jáde fún ọmọ anybody kẹ jẹ́ sí mi lọ́rùn ẹ jẹ́ sí ìyá yín lọ́rùn ẹ jẹ́ ń fún yín lóúnjẹ ẹ gba ìkẹ́ everybody jẹun sí mi ibi tá a máa wà lélẹ̀ àwọn ò ní lọ Stratford lẹ́ni yìí ọwọ́ ọlọ́pàá jábọ́ nǹkan tí ò ṣẹlẹ̀ rí àṣẹlẹ̀ ní UK mo fẹ́ fi history lẹ̀ mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan tó máa ń pè lọ́mọ ọ̀tá at the same time ẹ lọ kọ́lẹ̀ kó Àbíkẹ́ lòun gẹṣin bọ̀ wá bá yín Manchester mo máa gẹṣin wá bá yín Manchester bí ṣe sọ ibi ṣe máa dúró náà lélẹ̀ tí máa tún fún yín lampo time nínú ilé yín Bukky Jesse wọn pé kò sẹ́ni tó fẹ́ràn ẹ̀ gbogbo máa ń jí bí kan fi ẹrú bọ́ bí kan pa ẹni tẹ́lẹ̀ ṣòro àwọn èrò tó rọ́ jáde Fẹ́mi Àbíkẹ́ nínú London ṣòrí bọ́n ṣe pọ̀ tó kò sí ọmọ náà mo fẹ́ wẹ́n tó máa jáde fún ẹ nínú Manchester ẹ ní home base ẹ gangan tí bá wọlé wá ká ẹ mọ́bẹ̀ mo fẹ́ wọn tó máa jáde fún yín bẹ̀ṣẹ̀ lẹ̀ láìsí ẹ gbà yìí tábà wí tán ó ti fẹ́ kú ni ìyẹn ti wà olóṣì ọmọ òfò olú ọmọ Àbíkẹ́ olú ọmọ chassis ó ti fáin jù orí adúmáadán Èjìwùmí ìbàdí àràn ọ̀pẹ́lẹ́ngẹ́ ṣubú làwọn àwọ̀ òfò olú ọmọ ẹlẹ́dàá she so pretty ó tó kẹ́ máa ṣe kí ni kẹ́ mọ envy mi pé kí lọ́mọ ìtẹ̀ wá fi ṣòrí oṣù ajé olùkọ́ ló wá fáìn tó yìí kan kí ló dé òun nìkan 6 footer ó pẹlẹbẹ ọmú wà lọ́wọ́ ẹ̀ ọmú kan àtàbọ̀ àbí kí lẹ́ mọ́ ń pọ̀ ọmú mi yẹn kò ní yẹ yín àárọ̀ Monday kan tí máa fi ṣe nígbà tí ní iṣẹ́ pé táàsì yín lèmi máa fi líìfù bẹ́ẹ̀ ṣe máa ń sọ ó ń pẹ́ àwọn kan nìyá yín fi táàsì wọn líìfù ńgbà tán wá bí yín àbí ńgbà tán kó yín wọ̀lú àgbàtà yín náà forí rìn wọ̀lú yìí kí wà ń tèmi èmi náà ti fàṣẹ rí wọn ti fi táàsì mi líìfù fọmọ ẹlòmíì bó ṣe wà nìyẹn ẹni mi ò ní ṣàbí bí ti bá yín ní náà ni wọn ti gbàṣọ bí wọn sọ bẹ́ẹ̀ wọn máa gbàṣọ yẹn o àtúrò aṣọ wa àtúkọ àǹkárá wọ àwọn èèyàn kan rí ìlọlọ ni ẹ fún wa láṣọ kílẹ̀ lọ́wọ́ máa ṣe yìí kò ní da fún ìyá wọn ní mu yín ò ń ṣe ké wọn ní pépà ní mu yín wọn á jẹ jàgàjàgà ibi tí mo máa wà rè sórí wọn tún kó aṣọ ní Stratford àwọn ọmọ mi
àwọn ọmọ mi jàmọ́ náà bínú àwọn kàrẹ́bí àwọn nígbà àwọn àfihàn àgbẹ̀kọ́ òní jẹ yín òkú lẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe wà yín. ẹ wo ibi táwa rèé ní kúrò ń bí ẹ̀rí mi lórí fídíò yìí fẹ́ kẹ́lẹ́ ọ̀rọ̀ bátìrì mi dáa àmọ́ pé màá kúrò ń bí bàyẹ́ fi ṣeré ni ẹ̀yin ọmọ ewé bẹ́ẹ̀ bá lè dé bí wákàtí kan jẹ́pọ̀ mu àlè níyín ẹ fẹ́ràn Àṣàbí ẹ̀yin tẹ ẹ pera yín ẹ máa pera yín jọ pé ibo lẹ wà ẹ máa yá bọ̀ mo fẹ́ kẹ́ tẹ́rí tí kórè yín lè pa ni mo fẹ́ dí àyín mo kọ́ blọ́ fún yín Làfúnkì lo gbogbo power ẹ pé wọ́n láti ibi tó wà l'Amẹ́ríkà tell them to come over pókè o fẹ́ kan wá nà Àbíkẹ́ o ẹ lọ dá sídìí yẹn sí lára o nǹkan tí mo ní máa ṣe pọ̀ tọ́ jẹ́ kan yá wa jẹ́ kan yá wá ibi tá a wà rí àti sọ ibi tá a wà kó jìnnà bó síbi tíyàn ti lè máa bọ̀ láàrin wákàtí kan àtàbọ̀ ẹ bá gbogbo wa ń bẹ̀ ṣáá ni ẹ jọ ẹ jẹ́ ń rí dánwò yín ẹ jẹ́ ń rí dánwò ẹ̀yìn ọmọ àlè ní tẹ̀ bá fi lè débi within 2 hours ọmọ àlè kan kò sí àfi ẹ̀yin olórí burúkú yìí tẹ̀ bá lè débi ẹ fẹ́ràn ìyá yín á jẹ́ pé ẹ mọ̀ kó ń ṣèkà ẹ fẹ́ bá wí ni so ẹ máa bọ̀ olórí burúkú ọmọ òfò Làfúnkẹ́ Esther ọ̀nà ìwọ tẹ́ pé ìrún ẹ kò séyàn gidi bẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ náà ló ń jẹ́ ìyà lẹ́kọ̀ọ́ yẹn ìwọ náà jókòó ló ń ṣe bẹ́ẹ̀ dè fún Aláṣàbí ní ẹ̀yà mi Aláṣàbí yẹ́ ẹ̀wọ́ Aláṣàbí tó ń tírẹ́tìnì tó pé òun fi iye àwọn èèyàn fi ń daṣọ bo ìtìjú ẹ̀ lórí Facebook ó mọ̀ kó ti ṣẹ̀sín ó mọ̀ káráyé òfé ó mọ̀ kó gbogbo èèyàn ló kórìíra ẹ̀ ó wá lọ ń fi iye àwọn èèyàn lọ fi ń daṣọ bo ẹ̀sìn yẹn lórí Facebook kò sẹ́ni tó mú ẹ̀rí ó rí pé mi ò ń play voice yín ó mọ iye èèyàn tó ti máa ń pè mí sọ́mọ́ ní ẹ̀ mi voice wọn ò relevant sí mi dé pé mo fẹ́ máa record ẹ̀ kẹ́ lè gbọ́ nígbà tẹ́ni mi ní ìsinmi ìka ọ̀lẹ olè aláìnítìjú coward bíi títí ẹ ló máa record irú ohun vulnerable èyí ehun àwí tolúwa làṣẹ. I spoke with her this morning and I can play a short clip of her voice for you when I spoke to her this morning kẹgbọ́n nǹkan tó sọ ń pa yín pé ẹ̀yin lẹ blog òun lẹ ní pé kóun lọ bẹ Ruth Nkechi ẹ̀yin lẹ ní kóun lọ bẹ Bukky Jesse ẹ̀yin lẹ ní kóun lọ bẹ lágbájá pé tóun ò bá lọ bẹ wọ́n pé máa blog òun ẹ máa blog ọkọ òun ọmọ yẹn nígbà tóun ò ní choice olóhùn lòun bẹ̀rẹ̀ sí ní bẹ gbogbo yín kiri lẹ̀ pé kẹ́ lè fi òun lẹ̀ kẹ́ lè fi ọkọ òun lẹ̀ kó ṣe pé òun fẹ́ wá bẹ kankan nu yín ó ní ẹ threat òun so she was under duress kò sí nǹkan tí yóò lè ṣe when you are under duress tó bá wà under gunpoint under some kind of threat you can do anything to save your life you can do anything to defend yourself you can do ọmọ yẹn ò láyà kí lára irọ́ so she was under duress. ẹ máa advertise yàrá ìyá yín lọ. bọ̀ irọ́ jẹ́ ń play ohun ọmọ yẹn díẹ̀ kan gbọ́ ohun èmi àtọmọ yẹn ẹ máa gbọ́ ẹ̀yìn ayé o. kí ni gbogbo rádaràda tó ń kọ sí orí kinní tó ń fi jí mi láàárọ̀ yìí náà because kò yé mi àti máa jí láàárọ̀ yìí mo ní gbogbo àwọn tíìmù mi gbogbo àwọn yín náà kinní mo rí pọ́nà tí ẹ máa gbóhùn ọmọ yẹn o. ìwọ lọ disgrace èmi lórí show. mi kì í comment mi lè kí n like torí pé torí mo rí pé ọkọ mi ti fa àwọn èèyàn jẹ mí. imagine ọ̀rọ̀ tírẹ́tì lọ́mọ yẹn ẹni pé kọ́ máa blog ẹ̀ gbé sórí Ruth Nkechi ọmọ yẹn sọ pé òun ò fẹ́ wàhálà ó lóun dẹ̀ lọ pé Bukky Jesse òun lọ bẹ́ẹ̀ òun lọ pé lágbájá òun lọ bẹ́ẹ̀ pé òun ò dídì wá pé Làfúnkì fún show ìgbà tóun dẹ̀ pé Làfúnkì òun sọ pé ẹ jẹ́ kí peace wà tó yẹ pé máa lọ pátì yẹn ni ìwọ wá gbé yín ó bẹ̀rẹ̀ sí ní play yẹn anyway ohun ara ẹ̀ ló ń bọ́ mo máa jẹ́ kó di more quiet time máa play fún gbogbo yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo máa ṣe play fún gbogbo yín. Bukky Jesse olórí burúkú rẹ̀ ló lọ ń ṣe Ruth Nkechi. Okay, it's a little bit noisy around here, so guys, just give me a few hours. By the time we leave here, probably around 6 o'clock, I will settle down and I will play the whole of the audio to everybody's hearing. Trust me. She has spoken, and this is one of the things they do to people by going after them, threatening their life. Kẹ́ máa fún wọn ní condition pé tí o bá lọ ṣe báyìí wọ́n á bá yé yín jẹ́. Bukky Jesse is used to that. Kò sẹ́ni tí o mọ Bukky Jesse. Ẹgbọ́n ọ̀rẹ́ ẹ̀ Láìdé tó ó ti pick on ọ̀rẹ́ ẹ̀ Láìdé tó parọ́ mọ́ pé gbọ́mọ àlè fọ́kọ ẹ̀ ń jọ́sí ó tún ti pick on náà recently. Ó ti pick on ìyá díà ọ̀rùn. Ó ti threatening yẹn lórí. Mo mọ̀ máa fi ṣáré ṣítàmì nìyẹn lẹ̀ ni. Àwọn èèyàn ẹ̀kan máa ń ba bẹ̀bẹ̀ ní olórí burúkú òun lọ̀rẹ́ Bukky Jesse. Òun náà dẹ̀ ní fake profile tó fi ń comment. Mo mọ ọmọ àlè ní gbogbo wọn àtòwọn àtọlábísí ìyàn ajá wọn lóṣì. mi ní fẹ́ràn battery mi down. láti jọ́ tó ti ń blog mi ìwọ Yewé mo dákẹ́ fún ẹ mi ò sọ̀rọ̀ èmi ìgbà yìí lọ lápapọ̀ bó ṣe wà yẹn ò ní ṣàǹkan tó dáa jẹ ó máa jẹ́ yẹpẹlẹ ńlẹ̀kẹ́yìn ọjọ́ ayé ẹ̀ ní ìwọ Yewé Àṣàbí Tòkunbọ̀ Esther ọmọ Abọ́dẹ̀rẹ̀ ó máa jẹ́ yẹpẹ ní olóṣì àtàwọn mi ní bá àwọn ọmọ ẹ̀ tó lẹ́yìn gbogbo àwọn ọmọlọ́mọ tó máa ń ṣépè fún ó di dandan kó jẹ́ lẹ́yìn eléyìí o lẹ́yìn eléyìí you have a word for her don't you. lẹ́yìn eléyìí àtúnṣọ̀rọ̀ mọ́ o ariwo kọ́ ni music tó ti yẹ yín for me I don't talk too much kì í ṣe wèrè tó máa bọ́ ta lójoojúmọ́ pé èèyàn bá kan pé òun ò sọ̀rọ̀ mọ́ á tún jẹ́ kéèyàn bọ́ ta sọ̀rọ̀
máa ya kámẹ́rà yín. àyàkàyàmọ̀ ògiri àwọn máa ń àwọn nà òrìgì ẹ́ o ẹlí panasol làwa ń lò àwọn olò panadol ọmọ tó ti tọrọ yí òde ẹ alẹ́ nu ẹ̀ jáde tó ti yí ẹ máa nà yẹn yẹn sáré kábàkábà ìdájọ́ ẹ máa fàyà wá lẹ̀lẹ̀. olúwẹ̀rí ó ní blood pressure wọ́n tẹ́ pápá tẹ́sán ti pẹ́ kú sára ìyá ẹ̀ tó nà lánàá fẹ́ kó ti ṣépè fún ẹ ìdajì inú ara ẹ ti kú ìdajì díẹ̀ tó kó lórí burúkú òun ló fẹ́ wé sí lórí àbíkẹ́ wàá lọ bẹ́ẹ̀ ni bó ṣe wá èmi ni mo sọ bẹ́ẹ̀ fún pálábà àyà wàá jẹ́ Esther ọ̀lẹ́ ló ṣàgbàdo wàá mọ́ọ̀dì láì ìdájọ́ wọn tó fẹ́ ṣe yémi kínní tó kún bọ̀ ló sùn àgbàdo mẹ́ẹ̀dì máa nù ẹ̀ pa wàá jẹ̀bi kó dánwò wàá fi tẹ́lí ìṣẹ̀lẹ̀ wá wá síbí àtọ́fà 50 àti wọ́ àti very kúkì set jẹ́sì pretty àti mágọ̀sì mami ẹgbẹ́ bá mi yọ̀ gojú yẹn jẹ́ kọ́ ni bẹ́ẹ̀ ṣe ẹ pretty. jẹ́ pálábà àyà tó ti yé Look yín at how pretty sister Lily is. Look at her. Over 50. Over 50 tó kún bàṣà bí tiẹ̀ bàjẹ́. Wọ àwọn sẹ́ẹ̀tì ẹ̀. Wọ àwọn sẹ́ẹ̀tì ẹ̀ bọ́ ṣe rí tó kún bọ̀ ṣe rí pé tiẹ̀ ti bàjẹ́. Wọ àwọn sẹ́ẹ̀tì ẹ̀. Oh my God. ó bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ la Look at Natalie so pretty. Ọlọ́run Elédùmarè. Àǹtí iná àwọn olórí burúkú láwọn oògùn lẹ́fẹ̀ẹ́ fi wọ́n sí Sterling wọnú etíìmù yín tẹ́lẹ̀. Oògùn yín ò wá ṣiṣẹ́ ìyẹ̀wé ti tiẹ̀ bàjẹ́. èmi ò sí bí o ṣe wọ́n làṣàkójúdé ló máa ń ṣe rí ẹ̀ àwa ṣe wà bí o. ẹ̀yin ọmọ ewé ẹ̀yin dá o àti wà mí ti pẹ́ gba ó lẹ́ máa dé ẹ̀yin ọmọ ewé ẹ bá wo round àwọn yẹn kọ́ sáwọn ti wà nìyẹn wọn èdè kán tiẹ̀ wà kán dé kán wà báyìí kán làbí kí àti dé. ẹ̀yin ọmọ ewé ìgbà wo lẹ́ máa dé Stratford when are you guys gonna arrive? We're still doing the video here so we're waiting. àwọn èrò púpọ̀ àwọn government officials orí gbogbo kíní wa wọ́n ti gbé dání àwọn social service everybody wà níbí báyìí. wọ́n ló dárúkọ ìgbà yìí lọ lákọ̀ọ́kọ́. wọ́n ń dúró dè yín o gbogbo kéèsì yín náà ti ń tẹ́kì iṣẹ́ ní bá ṣe ń gbèwé kiri so à ń dúró dè yín o. so we're waiting so we had a so we had a no cyberbullying team. You need to stop bullying people, you need to stop threatening people, you need to stop going into people's inboxes that you're going to pour them acid. So we are moving this rally because of the Yewe. We're going to start now. Somebody needs to put an end to her madness on social media. So Esabod, you are in trouble. Baba ṣe ń pa ẹ́ èyí tán bá papò nínú ààrẹ àtúní kan tún sẹ́ǹdì ẹ̀ wọ́n tún pa ní London àbá tún pa ẹ́ tán bí wọ́n tún jú ẹ̀ sí Amẹ́ríkà wọ́n tún ẹ̀ pa. So Làfúnkì làṣẹ blessing la ẹlẹ́dẹ̀ la ìdọ̀tí wọ́n níyà ń jẹ Sunday ẹ̀gbọ́n ẹ̀ Sunday ọ̀nẹ́ wọn náà ń dáwọ́ fún wọn nínú ṣọ́ọ̀ṣì ló ń sùn wọ́n nǹkan ṣe sí gbogbo ṣéǹjì tó náà kù níjọ́ bẹ́ẹ̀ di aláṣàbí ó wá fi ránṣẹ́ sí Sunday kíṣẹ́ má pa èmi mọ gbogbo àwọn ọ̀run ẹ̀ náà máa bẹ́ kó gbogbo orúkọ wọn jáde èyí tó máa ń dùn mí ni pé fẹ́ẹ̀kì ló máa ń rí gbé ń pè mí Àbíkẹ́ Tolúlọpẹ́ Bàsírátù ó tiẹ̀ wá mọ nǹkan kan pa mí ló máa ń dùn mí fún ìwọ ọmọ játijàti olórí burúkú ìwọ níwọ 45 ṣé Saidi ìyan òun ẹgbẹ́ Saidi lójú sùúrù àtẹjọ lọ skul lọ olórí burúkú ó chẹ́ẹ̀kì ara ẹ̀kọ́ tó parọ́ lórí social media ṣé mi jọ̀jọ̀ bàbí mo jẹ́ ní tó fẹ́ ṣe sí RB fún tán ní kó lọ hype èjì ẹ̀ tó wá hype èjì ẹ̀ wájú èmi ó ní ṣoríire olórí burúkú wọlé mi bú sísà mi ẹ mo bú sísà mi tó dàbí àbúrò mi tó dàbúrò ló jẹ́ sí mi ò lè jẹ́ gbọ́n mi nígbà tó o fẹ́ ṣánkú máa tó ní ẹ lọ́wọ́ lójijì kò ní yẹ bọ́bá bá gorí ọba gbé agbára wọ̀ ẹni kò ságbára lára ẹ̀ òun ló ṣe ń bá la empty day kò sí nǹkan kan tó ń bẹ lára ẹ̀ olóṣì olófo la finish ṣé kábíyèsí irọ́ kábíyèsí máa wá ń jọ patíkílẹ̀ ń sọ yìí Eselu ẹ gba gbogbo Eselu máa wọ síìtì pẹ̀lú gbogbo àwọn olórí ẹ̀ pátápátá èmi ò ń ṣe ìyá yín tó máa fọ́nbù ìyàwó Ọọ̀ni ọ̀fífẹ́ olórí burúkú ló onídọ̀tí yẹn níyàwó ọ̀fífẹ́ ló máa lọ dọ̀tí ara ẹ̀ pẹ̀lú ṣèbíjọ́ tó sọ́nà àárẹ̀ ni náà gbogbo wọn rẹ̀ ní lórí èjì pé irú ẹ̀ Ọọ̀ni a invite Ọọ̀ni tó ti lọ fọ́nbù lójú wọn tó ti lọ fọ́nbù tó ti tutọ́ sókè tó fojú gbà ìyá onírú abárọ́rìn bí èpè olórí burúkú má ṣàǹfààní òfò ló máa pa ẹ́ Sàtòkùnbọ̀ ọmọ Abọ́dẹrìn èmi sì ń bọ́ àwa àgbà yìí you have more information fún mi Làfúnkì èmi gan ní information fún mi Làfúnkì ó pa àbúrò ẹ̀ ní Ìdáyà ló pa ó pa ìyàwó ká ọmọ tó pa kó tó fẹ́ Eselu Ìdáyà ló ń jẹ́ àbúrò àwọn Animasha àwọn ni mo mọ̀ dáadáa ó pa ní Esther Làfúnkì ló pa ìgbà tó pa tán ló bẹ̀ sí ní fi ọkọ ẹ̀ ó ti mọ̀ tẹ́lẹ̀ pé Eselu mọ̀ pa Ìdáyà ni ó pa Ìdáyà tán ló wá lọ dún ọkọ ẹ̀ ó ti mọ̀ ìgbà tó ń dètì Ìdáyà ó mọ̀ pé Ìdáyà ọkọ ẹ̀ ní Eselu ó dẹ̀ mọ̀ pé àwọn yìí bímọ fún ọba yìí ó wá rìnrìn gbèrègbèrè olórí burúkú ó lọ lóyún fún ọkọ àbúrò ẹ̀ ó wá yanjú ọmọ yẹn ó pàdánù ó rò pé kábíyèsí máa fẹ́ tí ó wá bàjẹ́ báyìí ó lùzù lọ́dọ̀ Eselu ó lùzù lọ́dọ̀ Fisáyọ̀ ó bá nǹkan kan dé kò ní yẹ òfò ló máa ṣẹ́sítà ó ti ń ṣèkàbọ̀ sí pé ó yá tí kà yẹn máa ka ẹ́ we are saying no to cyberbullying you live and let others live you need to allow people have their peace on social media
Stop recruiting more morons, more thugs, the most more evil on bitch social media on just social to be media. justified. Lafuki, you are the most evil. She is indeed. We keep hearing stories about you every day. You are very evil. Go and change. Go and change. Go and ask God for forgiveness. Ó dẹ̀ jẹ́ àwọn olúwẹ̀rẹ̀ ó lè mi Olúfimọ́ kò ní dá fún ẹ kò ní dá fún èmi àti Olúfimọ́ gan bọ̀tà sọ̀rọ̀ èmi. You think I'm so useless like you? Olúfimọ́ respect ní Diola ẹ̀kan pérédè ni mo rí rí nípa tí òfò tó ṣe. ó parọ́ ju ọmọ òṣì yìí ọmọ Làfúnkì yìí kò sí ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ gbọ́ lẹ́nu Làfúnkì tó jẹ́ tòótọ́ ni ládẹ́bù là ìbù ni àwọn kìnìún náà ti dé yẹn ní kò sọdá ẹni káwọn yẹn náà sọdá. Okay, anyway, more people are here and I need láti máa fún àwọn ọlọ́pàá wa ń bíbá ní statement àti proof gbogbo nǹkan tó máa ń ṣe láti ilẹ̀. So get ready. Ẹ kúkú láì mọ́ àbí kẹ́ ẹ jẹ́ kó dùn dáadáa. Ẹ rántí pé àwọn intelligent body lẹ́ ń bá dé o. Àwọn tó máa lọ sínú yín á pọ̀ kù. Wọ́n á pọ̀ pa. Ṣé àwọn yẹn kọ́? Anyway guys, AJ àwa ṣì wà ń bíbá yóò gbogbo wa. We are still here in Stratford. We're going to be here for the next couple of hours. Ample time for Omoiwe to meet us here. Ìlú yìí ní ọba oníjó. Ẹ tó bá lóhùn olófin akọ̀lù ìgọ́bọ̀ yẹn máa ṣòfin ẹ̀ dáadáa. Tẹ́jẹ̀ yóò bá ṣàn ìlú náà ní No, you need to come. If you don't come, Lafunki bastard yẹn. Ọmọ àlẹ́ ọmọ rẹ̀ ó ń wá fẹ́mu yẹn lórí social media burúkú. Ẹni tó sọ lánàá kẹ́mi wá wá lórí èrò tó ń wò òun. Èèyàn 1,000 wọ̀n. Ìwọ Bukola Jesse tó bá wá bastard yẹn. Ìwọ wèrè maggot àárín wọn kí ló ń jẹ́ ọmọ tí yẹn yàgbẹ́ sára. Bastard ni gbogbo yín tẹ́ ẹ̀ bá wá, you are a bunch of bastards. Ọmọ tí yẹn ń jẹ́ ìyà lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ọ̀ràn wọn. Look at Sister Ellen, she is so pretty. Àwọn èèyàn mi wọ́n pọ̀ dànù. Èrò yapa jẹ́ kí n ṣọ́ àwọn ilé náà ṣé n kọ́ sọ́dọ̀ wọn. Èrò yapa ẹ wo ẹ má bá ń sọ fún wa àbí kẹ́sìn dúró dè yín ní kúrò ń bí o. Sisi Dorcas headmistress ìdágìrì tó bá yẹ ewé ẹkùn ọkọ àṣàbí ajagunpadé original the force kò lè sí second one àfi tí rẹ́ẹ̀nì mi bá tán wà láì rẹ́ẹ̀nì mi ò sì lè tán títí láéláé ayé tí mò ń jẹ́ ń sáyé bí ayé Mandela níjọ́kú Mandela ní Mandela tó ṣe kí ni ló tó sùn rè kò sì tí ì sùn náà lọ́kàn àwọn èèyàn tó rẹ́pù yìí lè sùn táyé máa fi parẹ́ wà láì bẹ́ẹ̀ bá ní kẹ́mẹ́ ní ọ̀là lè máa mú ọ̀fọ̀ ni àwọn ọlọ́pàá wà bí ọlọ́pàá ìfẹ́ kan gbọ́ pé mò ń pọ̀fọ̀ ọ̀fọ̀ dẹ̀ wà lẹ́nu mọ́ ọ̀fọ̀ burúkú màá náà yọ ọmọ anybody inú yín nígbàdí àtòrùkà bí n ṣe sọ anyway ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ a ṣì wá ń bí o orí ìjókòó ní gbogbo wa máa wà AJ team forever ẹ̀yin ọmọ ewé we are expecting you Old Stratford shopping mall come out and defend this woman let her know that you love her ẹ wá showcase ìyá yín so that gbogbo evidence tó wà níbà tẹ́ bá ti lè defend ẹ̀ wájú àwọn ọlọ́pàá tẹ́ rí ọ̀rọ̀ sọ then we have a case ẹ jẹ́ kí ìyá yín mọ̀ pé fẹ́ràn ẹ̀ ẹ̀rọ jáde bá ṣe ń sọ̀rọ̀ yìí àwa ń bí báyìí ní kúrò ń bí thank you beautiful people thank you so much God bless you all Kudirat Aduni Dolapo Yesufu you know I love you your mother is a wonderful woman she is indeed an elder àgbàlagbà agbára tẹ́ pọ̀jù wọn á túbọ̀ dalẹ̀ gbogbo ẹni tó sọ̀rọ̀ wọn láìdá tó fi aṣọ kíní àbùkù tó fi kàn yá yẹn gbogbo yín ẹ̀ ní dàgbà ẹ̀ ní tóbi tó dé gbogbo ẹ̀yin ọmọ tẹ́pẹ́ yín lẹ wá fọwọ́ kọ́ tán fi fìyà yín pa ẹ̀yin ò lè rẹ́ pèsè torí pé ẹ̀yin lẹ wá wájà àmọ́ gbogbo orú àwọn kúdí tó rọra jókòó tí ó ní respect tó fi yín lẹ̀ tó tẹ́ fi lọ́ dédé tẹ́ lọ́ ń kọ̀ yẹ ẹ̀ ní jèrè ẹ̀ ní débi tí yẹ ẹ̀ díẹ̀ ní ṣáà tó jájẹ láyé yín ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní èèyàn ẹ̀yin búlì dédé ìkáyé ẹ̀yin tẹ̀ bá fi lè dé bí báyìí. yes o kìíní lòun fẹ́ ṣò ṣán fẹ́ wà ní. No, don't worry, we're closing it now. Anyway, guys, we're still here. We don't make empty barrel. And you know, ẹ má ṣe kíni. Ẹ má ṣe àwa wà bí. Ìjọ tó bá ti yẹ ẹ̀yin náà, ẹ kọ́ làwọn ọmọ ewé, ẹ sọ pé ọmọ ewé bíi báyìí lẹ́wà ẹni kábìkẹ́ gborí jáde. Ẹ wá wò bóyá màá wá jẹ yín níwò àbí mi ò ní jẹ yín. Àmọ́ Manchester yẹn gàrá nìyẹn mi Àbíkẹ́ Adébẹ̀. Ó ti ṣúọ́jù. Dublin yẹn mi Àbíkẹ́ Adébẹ̀ gàrá ni. Ẹ forúkọ mi lẹ̀ káàkiri gbogbo bí tẹ bá mọ̀. Wọ́n wà lórí kéèsì yín àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n ń ṣiṣẹ́ sìn kò ń ṣe àwọn ọmọ tàbí titi yín mọ́. Thank you all. I love each and every one of you. See you guys soon and please ẹ lọ máa kọ́ sórí wọ́ọ̀lù gbogbo yín pé Àbíkẹ́ is still in Stratford wetin mama ya photo every minute ni kẹ́lẹ́ mọ̀ pé mo ṣì wà níbí báyìí o on the night is gonna be a day that we will be celebrating our freedom our liberty on social media. Thank you so much guys. I stand for peace. I am the CEO of No Cyberbullying. We ain't taking any form of threat from anyone. Thank you guys. See you all later. Bye bye.